òwe kan tí wọ́n máa ń pa wípé bólúbàdàn bá wọ níkà ó mẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe. Èmi kọ́kọ́ rò wípé wọ́n ń fi òwe yẹn wọ́n kàn fi ń pọ́n àwọn Olúbàdàn lé ni, ṣùgbọ́n àná ni mo tó ṣe mọ ìtumọ̀ wípé lóòótọ́ ni bólúbàdàn bá wọ níkà ó mẹgbẹ́ bàbá ẹni tó ń ṣe. Fídíò tí ó jáde lánàá ní Ọ̀yọ́ State níbi táwọn bàbá wa méjèèjì Kábíyèsí Aláàfin Ọ̀yọ́ bàbá wa Abímbọ́lá Ọ̀wádé àti bàbá wa Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà. Fídíò yẹn tó jáde mo ti tètè rí immediately tó ti jáde, ṣùgbọ́n mo decide láti má sọ nǹkan kan lórí ẹ̀ torí wípé nígbà tí mo wo fídíò yẹn ohun tó kọ́kọ́ wá sí mi lọ́kàn ni wípé possibly bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà possibly ó ṣeé ṣe kí wọ́n má notice wípé Aláàfin nawọ́ láti kí wọn, so for that reason mo wò wípé jẹ́ kí n má sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n tó wá prompt mi láti wá ṣe fídíò eléyìí òun ni report kan tí mo kà nínú news láàárọ̀ yìí tí wọ́n ní àwọn ọba, àwọn baálẹ̀, àwọn mọ́gàjí, àwọn ọmọ Ìbàdàn wọ́n pe gọ́vnà Ṣèyí Mákindé pé kó caution Aláàfin Ọ̀yọ́ ìyẹn bàbá wa Ọ̀wádé wípé Ìbàdàn kò sí lábẹ́ ìṣàkóso ìlú Ọ̀yọ́ o, àti wípé ìgbéraga Aláàfin ó ṣe ń pọ̀ jù pàápàá sí Olúbàdàn. Newspaper publication yẹn ló jẹ́ kí n wá mọ̀ wípé bàbá wa Olúbàdàn wọ́n mọ̀ọ́mọ̀ ṣe nǹkan ṣe yẹn ni, kò ń ṣe wípé wọn ò rí wípé Aláàfin nawọ́ sí wọn. Now nígbà tó ti wá clear nsìn wípé deliberately ni bàbá wa Olúbàdàn ni wọ́n ignore ọwọ́ Aláàfin, mo lè sọ̀rọ̀ lórí ẹ̀ nsìn. Àkọ́kọ́ observation mi ni wípé gbà á lénìí gbà á lọ́la tójú ọ̀hún ò bá fọ́ ràbọ̀ràbọ̀ ló máa ń wò. Mo rò pé ẹnu ṣẹ̀ ń kun bàbá wa Aláàfin Ọ̀yọ́ jù. Ó dàbí ẹni wípé ẹnu ti ń kun bàbá wa Aláàfin Ọ̀yọ́ jù. Nǹkan méjì ni mo dẹ̀ rò wípé ó lè ṣokùnfà irú ìwà tí Aláàfin hù. Àkọ́kọ́ òun ni irú orientation tí wọ́n fún wọn bóyá nípa ìbí tàbí nígbà tó ń fẹ́ jọba. Ó lè má jẹ́ fọ́ọ̀tì Aláàfin, ó lè jẹ́ fọ́ọ̀tì àwọn afọbajẹ tàbí àwọn àgbààgbà kan tó jẹ́ wípé orientation tí wọ́n máa fún Aláàfin ni wípé kò sí ọba kan nílẹ̀ Yorùbá tí ó ju Aláàfin lọ. Bóyá irú orientation yẹn ló pọ̀ jù nínú gbogbo ohun tí wọ́n sọ fún Aláàfin kó tó di wípé wọ́n di ọba. Because if not, ẹ̀yin náà jẹ́ àwò eléyìí ò ń ṣe tọ̀tẹ̀, ó dẹ̀ hàn sọ́lọ́run. Gbogbo tí mò ń sọ yìí mi ò sọ pẹ̀lú ọ̀tẹ̀, ṣùgbọ́n ó ti ń di lemọ́lemọ́. Ọ̀rọ̀ wípé Aláàfin lolórí gbogbo ọba nílẹ̀ Yorùbá, kò sọ́ba kan tó tó Aláàfin, ó ti wà lọ́kàn bàbá wa Aláàfin eléyìí jù. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Ó ń ṣe pé ọba ni highest authority ní Nàìjíríà. Then àwọn tí wọ́n bá dẹ̀ jọ jẹ́ ọba, especially ọba tá a bá jọ jẹ́ first class ọba, yàtọ̀ sí wípé a jọ jẹ́ ọba náà, àwọn nǹkan kan wà tá a gbọ́dọ̀ máa ṣe fúnra wa gẹ́gẹ́ bí àpọ́nlé. Ẹ má bínú example tí mo fẹ́ ṣe. Ọọ̀ni ò ní ever ṣe bẹ́ẹ̀. Ọọ̀ni kò ní ever ṣe bẹ́ẹ̀. Ọọ̀ni tó jẹ́ wípé táwọn tí ò tó gan bá wá kí òun náà á dìde á fàpọ́nlé yẹ wọn sí. Ó dáa ká máa pọ́nra wa lé, kò tàbùkù anybody. Tó bá pọ́n mi lé màá pọ́n ẹ lé. Tí ò bá ń ṣe orientation tán fún bàbá wa Aláàfin, bóyá n tó dẹ̀ wà nínú tiwọn fúnra wọn ni wọ́n ń ṣe. Because this is getting too much. Kò yẹ káwọn èèyàn máa fi ẹnu ìbàjẹ́ sọ̀rọ̀ odindi Aláàfin tàbí ẹni orí adé nílẹ̀ Yorùbá for that matter. Àwọn èèyàn ti ń yọṣù ti ètè sọ̀rọ̀ Aláàfin jù, kò dẹ̀ dá, nítorí wípé ó ti ń ṣe ń common jù nínú ìwà wọn. Ó ń hàn, ó wà too obvious wípé gbogbo nǹkan tó wà lọ́kàn Aláàfin tá a ṣẹ̀ ní ìjà àgbà. Èmi ló lórí aládé, èmi ló lórí ọba, èmi ni number one ọba, ọba kan ò tó mi. And these are old mentality based on n tó ti exist tẹ́lẹ̀ lásìkò Ọ̀yọ́ empire. Ṣùgbọ́n àsìkò Ọ̀yọ́ empire kọ́ la wà yìí mọ́, ojú ti là, ọ̀làjú ti dé, ìlú ti fẹ̀ sí, ìṣàkóso gan ò sí lọ́wọ́ àwọn ọba mọ́. Kò sí nǹkan kan tó bad nínú kí Aláàfin ó dìde pẹ̀lú àyẹ́sí tọ̀wọ̀tọ̀wọ̀ láti kí Olúbàdàn. Ẹ yọ tọrọ pé wọ́n jọ jẹ́ ọba kúrò ńbẹ̀, ọjọ́ orí ńkọ́? Ọjọ́ orí yẹn náà ló mú Ọọ̀ni nígbà tó ṣe jẹ tó fi kúrò ní Ilé Ifẹ̀ tó wá sí Ọ̀yọ́ tó wá kí bàbá wa Aláàfin Ọ̀yọ́ àná, ikú bàbá yèyé Lámídì Ọláyíwọlá, tí Ọọ̀ni fi kúrò ní Ilé Ifẹ̀ tó wá sílùú Ọ̀yọ́ tó wá kí wọn. Ìyẹn ló parí gbogbo wàhálà Aláàfin àti Ọọ̀ni tó ti exist for a very long time.
kí Ọọ̀ni náà wá rò wípé ọba ni ó jọba sáyé ẹ̀ ni èmi náà ọba ni mí mo jọba sáyé ni, tàbí kó fẹ́ gùn lé àwọn ìjà ayé àtijọ́. Òun náà jókòó sí palace ẹ̀, ṣùgbọ́n ó wò wípé àkọ́kọ́ ẹni yìí tó mi bí lọ́mọ a lè jọ jẹ́ ọba, ṣùgbọ́n ọjọ́ orí wa ò ń ṣe kankan náà. Ó dìde ó wá kí Aláàfin, ìyẹn ló fa respect tí Aláàfin àná náà tí wọ́n ń fún Ọọ̀ni bó ṣe kéré tó. So irú respect yẹn náà ni mo expect wípé ó yẹ kí Aláàfin lè fún bàbá Ládọjà tó jẹ́ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Bó tiẹ̀ jọ jẹ́ first class ọba bọ́jọjọ́ ba, ṣùgbọ́n síbẹ̀ ipò bàbá là ń bá bàbá, àgbàlagbà máa jẹ́. Àṣà ní kí Aláàfin dìde ó wá dọ̀bálẹ̀. Kéèyàn dìde, kéèyàn so mọ́yàn, kéèyàn kíyàn, ó dájú kó kàn jókòó kó fẹ̀yìntì báyìí kó wá nawọ́ nígbà téèyàn nawọ́ sí ọmọ ọnú ẹ̀ tàbí ẹni tí ò tó. Ìwà yẹn ò dáa tó. Even gan kí Aláàfin máa nawọ́, ó jẹ́ kí bàbá Ládọjà tó settle down tán ó wá rọra gbé etí sí wọn létí, tàbí ó kàn rọra súnmọ́ wọn, bàbá ẹ kújọ́ mẹ́ta, bàbá ẹ káàbọ̀ ẹ kújọ́ mẹ́ta, nìkan kó má tẹríba kó má dọ̀bálẹ̀, that is fine. Ṣùgbọ́n Aláàfin wá jókòó báyìí ó wá nawọ́, ọ̀nàwọ́ báyìí bígbà téèyàn kí ọmọ inú yàn. Tẹ́ bá dẹ̀ sọ wípé mo wrong, bóyá ojú wòye tèmi ni, ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ṣe rí yẹ kó lọ bẹ́ẹ̀. Òun ni mo ṣe sọ wípé bólúbàdàn bá wọ níkà ó mẹgbẹ́ bá bẹ ẹni tó ń ṣe tí wọ́n ń pa lówe, mo ṣe gbà wípé òótọ́ ni. Orin Saheed Òṣùpá ó ní tó bá pọ́n mi lé màá pọ́n ẹ lé, souvenir ò kì í ṣọ̀fẹ́. Tó bá pọ́n mi lé màá pọ́n ẹ lé. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá òun ló yẹ kó jẹ àwọn ọba wa lógún, kò ń ṣe ìjà àgbà. Ṣùgbọ́n pẹ̀lú bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ bí wọ́n ṣe ń bá a lọ yìí, ó ń fi hàn nínú gbogbo ìgbésẹ̀ wọn, nínú gbogbo ìhùwàsí wọn, ó ń fi hàn wípé ìjà àgbà òun ni ó wà lọ́kàn wọn kọjá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Ọba Akran ní Badagry ni wọ́n ti wàjà lánàá. Kódà ṣé wọ́n tún sì lè jà du ipò kankan mọ́ wípé èmi ni olórí ọba kan nílùú Èkó, èmi ni kinní kan nílùú Èkó, ṣé wọ́n tún lè jà dù mọ́? Ikú lòpin gbogbo, àtẹni tó nípò, àtẹni tí ò nípò, àtẹni tó léèyàn, àtẹni tí ò léèyàn, àtẹni tó lówó, àtẹni tí ò lówó, àti first class ọba, àtẹni tí ò ṣe first class ọba. Ó yẹ káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá, tí n bá ń sọ wípé àwọn àgbààgbà, àwọn tí ẹnu wọn tọ́rọ̀ nílẹ̀ Yorùbá, mò ń sọ̀rọ̀ àwọn bíi former president Olúṣẹ́gun Ọbásanjọ́, mò ń sọ̀rọ̀ àwọn bíi bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n jẹ́ current president ní Nàìjíríà, mò ń sọ̀rọ̀ àwọn gómìnà governors ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, àti àwọn tí wọ́n di ipò mú tó jẹ́ ipò ṣàǹkóṣàǹkó nínú òṣèlú tó jẹ́ ọmọ Yorùbá, àtàwọn àgbààgbà tá a lè fi nǹkan kan tàbí méjì wò wọ́n láti pè wọ́n ní àgbà. Ó yẹ kí wọ́n pera wọn jọ, bóyá kán pe ìpàdé láti bá àwọn ọba aláyé yìí ṣèpàdé. Ohun táwa fẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kọ́ ni wọ́n ń ṣe, especially bàbá wa Aláàfin. Ipò tí wọ́n dì mú ipò ńlá ni nílẹ̀ Yorùbá. Ọwọ́ táwọn èèyàn tí wọ́n fún bàbá wa Aláàfin Lámídì Ọláyíwọlá kò fẹ́ẹ̀ sírú ọ̀wọ̀ yẹn púpọ̀ fún bàbá wa Aláàfin eléyìí, kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Mo ń bẹ bàbá wa Kábíyèsí Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́, ẹ jẹ́ kó gún mí, Ọlọ́run ṣàánú fún wa, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àmín. Ire o. Greatest Nigerian students. Ibolewa, articulate Nigerian students. Greatest Koko. Greatest. God bless you. Thank you for joining us. Gentlemen of the fourth estate of Rem, we appreciate you. And of course, as we proceed in the recognition.